طول حياته مصطفاك كإمامي ربنا طول حياته مصطفاك كإمامي ربنا طول حياته مصطفاك كإمامي أبدار للعلوم والفهوم للأنام ربنا طول حياته مصطفاك الله فيك لي رشد ومجد فيك Aki wọlé bàbá wa gba oníkẹ́kẹ́. Bákan náà la kí bàbá wa. Bàbá Ajánẹ́sì gbogbo ilẹ̀ Ìgbò ọ̀rà. Bàbá Alhaji Misbahudeen. Olúwọlé gbogbo àwọn ọmọ kéwù. ربنا طول حياته مصطفاك كإمامي فيك لي رشد ومجد ويسعد الله أكوامهم بأكوامه ويسعد الله أكوامهم بأكوامه المرحوم مولانا علام اليقين فضيلة الشيخ عبد اليقين مصطفى رضي الله تعالى عنه tọ́lọ̀ ní kórìíre yìí máa ṣàbọ̀ wá tó fi wá dọ́dọ̀ tí wọn náà mo fi wọ́n kí n mo wá fi àfáà mi olólùfẹ́ wa tá a ti pàṣẹ wọn débi al-Khalifa fadilatul mudir al-Sheikh Yakub oníkẹ́kẹ́ lára aṣẹ yín náà ni wa an laysa lil insani illa ma sa'a lára aṣẹ tẹ gbélé ayé yín ṣe tọ́lọ̀ ní kó yọjú làáfà wa náà mo fi wọ́n kí n. mo fi bàbá wa Aláàfin gbogbo Èkó tí wọ́n ń bọ̀ lọ́nà Ọlọ́run kó mọ́sà bá wa sọ wọn débi láyà tàlàáfíà. Àmín. Bàbá wa Sultanu Bello fi biladi Yorùbá. Adamallahu yatahu. Ẹ̀rọ tó bá wí bẹ́ẹ̀ dáadáa ẹ̀mí rẹ̀ ó. Fadilatu Sheikh Muhyiddin Abdul Yakin Mustafa. Adamallahu yatahu. Fún wọn kí bàbá wa ní kẹ́kẹ́ ẹ ti ṣe tọdún yìí. Ọlọ́run ní ṣe léyìí láṣẹ máa fún yín. Àmín. Àlùbáríkà àwọn ẹni Ọlọ́run. Àmín. Ọlọ́run tún jẹ́ ṣe àìmọye láyé. Àmín. Ọlá àlùbáríkà fún yín, ọlá àlùbáríkà ṣéhù yín. Àmín. Ọlá bismillahir a'tainaka. Bismillahir rahmanir rahim. Inna a'tainaka al-kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Naam. Bàbá wa àgbà fún gbogbo Ìbàràpá. Naam. Bàbá wa Mágàjí ilé Súlè bàbá ni wọ́n tún ní ọ̀pá àṣẹ funfun mo fi àgbà mo fi kí yín Adamallahu mo fi ayatakum. Ọlọ́run tí í ṣe ọba àgbà mo fi kí bàbá Adamallahu ayatakum. Ọlọ́run kó dákun má ṣàjẹ́ kí àgbà yín ó dalẹ̀ Àmín. Ọlọ́run jẹ́ ló dalẹ̀ Àmín. Ọlọ́run jẹ́ àríyìn pẹ́pẹ́pẹ́ ẹ̀ ń Àmín. wúlò fún wa. Ànábì ní sallallahu alayhi wa sallam ó ní khayrun nas ma yanfa'un nasa. Sallallahu alayhi wa sallam. Ìgbésí ayé àti ìṣẹ̀mí rẹ̀ tí bá ń wúlò fún àwọn èèyàn lórí ilẹ̀ Ànábì nínú àwọn tó ráyé wá nínú. Sallallahu alayhi wa Bàbá náà sallam. Ọlọ́run mọ́sàájà rí yín pẹ́sà. Àmín. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Àmín. Àfààní ما مات من زرع الفضائل في الورى بل عاش عمرا ثانيا تحت الثرى فالذكر يهوي ميتا ولربما مات الذي ما زال يسمع أو يرى مات الذي ما زال يسمع أو يرى ما مات من زرع الفضائل في الورى ما مات من زرع الفضائل في الورى gbogbo ẹni tó bá wáyé tó wá fi orí padà dálẹ̀ fún àwọn èèyàn irú ẹni bẹ́ẹ̀ kọ́lá pè ní òkú nígbà tó bá sípò padà. بل عاش عمرا ثانيا تحت الثرى بل عاش عمرا ثانيا تحت الثرى
irú ẹni bẹ́ẹ̀ yóò tún máa lo àwọn ìgbésí ayé ẹlẹ́ẹ̀kejì lábẹ́ níbi tó bá wà nù sàárè. irú ẹ̀ nírú àwọn Sheikh Abdul Yakin Mustapha yìí radiyallahu ta'ala anhu. fadhikiru yuhyi mayyitan wala rubbama. fadhikiru yuhyi mayyitan. ìmọ̀ rántí ẹni tó ti lọ pẹ̀lú iṣẹ́ tó ṣe sílẹ̀. wala rubbama. ó máa ń ṣe sábàbí ìṣẹ̀mí ẹlẹ́ẹ̀kejì ni. torí pé la rubbama mata alladhi ma zala yasma'u aw yara. àwọn yẹn lomi tó ṣì wà lórí ilẹ̀ ṣùgbọ́n tó yẹ sí pé ìbọn abẹ lórí ilẹ̀ rẹ̀ bí òkú ni ayé ti gbàgbé ẹ̀ síbẹ̀. Allahu akbar. ṣùgbọ́n bàbá wa Fadilatu Sheikh Abdul Yakin Mustapha radiyallahu ta'ala anhu. bàbá náà bẹ́ẹ̀ bá dé àyè wọn tá a wà ní ìkan nínú ẹ̀bí tá a wà ń bí lẹ́ni. Insha Allah. ìyá mọ̀ kí bàbá yóò kú. Ọlọ́run kó dákun mọ́sà bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún bàbá náà. Ọlọ́run kó bá wa kẹ́ bàbá wa náà. ṣé ó yẹ kí ìní wọn ti dọ́dọ̀ ẹ̀. àlùjánnà ẹ̀ ni ó fi wọ́n sí. sàtìyà máa fi wọ́n sí jahannama. ọmọ rẹ̀ ni wọ́n fi sáyé lọ. ṣé ó yẹ kí ni wọ́n ti dọ́dọ̀ rẹ̀. àlùjánnà rẹ̀ ni ó fi wọ́n sí. sàtìyà máa fi wọ́n sí jahannama. ọmọ rere náà fi sáyé lọ. ṣé ó yẹ kí ìní wọn ti dọ́dọ̀ rẹ̀. àwọn akẹ́wọ̀n kò kálù fa wọn. bàbá wa tó okùn bàbá ní tèmi. àlùpẹ̀ kò kàn yín fún bàbá. ṣé ó yẹ kí ni wọ́n ti dọ́dọ̀ rẹ̀. àlùjánnà ni ó fi wọ́n sí. sàtìyà máa fi wọ́n sí jahannama. ọmọ rẹ̀ máa fi sáyé lọ. bàbá àlìfà tó ní bàbá. júwe bàbá rẹ̀ káwọ́ bó ti tó. ṣé Muyideen international. tẹ̀gàn kan bàbá ju bàbá lọ. ó yẹ kí ni wọ́n ti dọ́dọ̀ rẹ̀. àlùjánnà rẹ̀ ni ó fi wọ́n sí. sàtìyà máa fi wọ́n sí jahannama. ọmọ rere fi sáyé lọ. bisimilayi kul huwallah. bisimilayi rahman rahim kul huwallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ìkànnì àwọn àgbà onísúfí ó ní inni la aktumu min ilmi jawahirahu. inni la aktumu min ilmi jawahirahu. kayla yara al-haqqa dhul jahli fayafutinana. kayla yara al-haqqa dhul jahli fayafutinana. ó ní ya rubba jawhara ilmi. ya rubba jawhara ilmi law abuhu bihi. ya rubba jawhara ilmi law abuhu bihi. لكن لي أنت ممن يعبد الوثن. لكن لي أنت ممن يعبد الوثن. أفاني إني لأكتم. إني لأكتم من علمي جواهره. ó ní ntí mo mọ̀ nípa ìmọ̀ Sufi ń fi pamọ́. tó bá dìgbà tá a bá wà nù adúlá tá a wà nù sáré tó yẹ pé jogo tó papọ̀ onísúfì nìkan papọ̀ ni. lákìtúmù mi ní ìlímì jawahirahu. ó ní kéèlà yàrá lè ha kọ̀sùn jahali fàyẹ̀ fútinana. ó ní torí pé n tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ Sufi kì í sọ̀rọ̀ téèyàn máa ń tẹ́ sórí àtẹ kó má jẹ́ sí pé yóò padà wá kó fìtínà bẹ́ni tó sọ. Naam. Yaruba jawhara ilmi láàbùbí. Àfààní ntí mo mọ̀ tó yé mi nínú ilé Ọlọ́run nípa tasawuf láwọ àbúhù bìí tí n bá ṣe aṣọ lórí ẹ̀ǹtà gbangba. lákìlálì àǹtà mi máa ń yá àbùdó wàsánà. lákìlálì àǹtà mi máa ń yá àbùdó wàsánà. ó
mùsùlùmí ọmọ ìyá mi àwọn gan náà ni wọ́n mú mi tí wọ́n dùn bú mi síta níta gbangba tí wọ́n pè mí lágbájá yìí kèfèrí lélẹ́yìí ọ̀rọ̀ kèfèrí ní sọ lẹ́nu yìí. ìdí nìyẹn tó jẹ́ sí pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àkíkà lèyẹn máa ń sọ níta gbangba. àmọ́ ojú ọ̀nà tàṣọ́wùfù yìí tí àwọn ojú ọ̀nà àwọn ẹni ọlọ́run ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run ọba ni ojú ọ̀nà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ojú ọ̀nà àwọn ẹni rẹ ni gbogbo àwa tá a ti wà ń bẹ abára wa dúpẹ́ akú oríire. alhamdulilayi. àwọn táwọn wò wọn lókèrè àfi káwa náà bọ́ sínú agbo yẹn ká mu omi tí wọ́n mu. alukwani ni ulaika alladhina hada Allahu. ulaika alladhina hada Allahu fabihudahu muqtadi kulla as'alukum alayhi ajra in huwa illa dhikrun lil alamin. Olúwa ní ulaika alladhina hada Allahu ọlọ́run ní àwọn ànábì ọlọ́run tí wọ́n ti lọ àwọn náà ni ẹni tọ́lọ́run ọba àlékè ọ láti fi sójú ọ̀nà. fabihudahu muqtadi. ọlọ́run wá ní rẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àwọn ànábì tó ti wá síwájú rẹ̀ ojú ọ̀nà tí wọ́n ń tọ̀ yẹn òun náà ni kí wà ànábì náà máa tọ̀. kulla as'alukum alayhi ajra. gbogbo àwọn tó bá wá pè sójú ọ̀nà yìí tí wọ́n dá ẹ lóhùn sọ fún wọn yìí pé ní ìbéèrè kankan lọ́wọ́ yín mo fẹ́ kó yín soríire ni. in huwa illa dhikrun lil alamin. ojú ọ̀nà tí mo ń pè yín sí Al-Qur'ani tí mo ń kà fún yìí ìrántí ló jẹ́ fún gbogbo àgbáńlá ayé. ojú ọ̀nà àwọn ànábì ọlọ́run àwọn tó wá kù lórí ẹ̀ náà làwọn onísúfí. àwọn tí wọ́n dúró dé lórí ẹ̀hún náà làwọn onísúfí. ìkànnù àwọn al-mutashaddidun imaamu ibn Taymiyyah rahimahullahu ta'ala ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹni tó bá ní Majmu' al-Fatawa ńlẹ̀ volume 20 page 63 kó lọ wò. Ibn Taymiyyah ló sọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. As-Sufiyya. ó ní as-Sufiyya. afdalul khulqi. afdalul khalqi. afdalul khalqi. wa akmaluhum. wa akmaluhum ba'dal anbiya'i. Imaamu Ibn Taymiyyah ní as-Sufiyya. ó ní ara wọn ní sufi yẹn. afdalul khalqi. wa akmaluhum ba'dal anbiya'i. Ibn Taymiyyah ní àwọn ni wọ́n fi ń lọ́lá jù tó oore wà lára wọn jù nínú gbogbo àwọn ẹ̀dá ọlọ́run àwọn ni wọ́n sì fi ń pé jù ní ìwà àti lẹ́sìn lẹ́yìn àwọn ànábì ọlọ́run ba'dal anbiya'i. wa aqwamuhum tariqatan. wa aqwamuhum tariqatan. ó nínú gbogbo ojú ọ̀nà téèyàn gbà dọ́dọ̀ ọlọ́run ojú ọ̀nà wọn ló dúró déédéé jù. Ibn Taymiyyah ló sọ̀rọ̀ yìí. ó ní as-Sufiyya afdalul khalqi. wa akmaluhum ba'dal anbiya'i. wa aqwamuhum tariqatan. àwọn onísúfì o àwọn ni wọ́n fi ń lọ́lá jù nínú gbogbo ẹ̀dá ọlọ́run àwọn ni wọ́n sì fi ń pé jù lẹ́sìn àti níwà lẹ́yìn àwọn ànábì ọlọ́run. wa aqwamuhum tariqatan. ojú ọ̀nà wọn ló wá dúró déédéé jù ló dáa jù téèyàn fi dọ́dọ̀ ọlọ́run téèyàn fi rọ́lọ́run ọba wọ̀ téèyàn fi rí ọlọ́run ọba sìn. qala al-Imam al-Ghazali. eléyìí tá a wí yìí ń bẹ́nu Majmu' al-Fatawa volume 20 page 63 Ibn Taymiyyah ló sọ. gbogbo àwa tí a ń ṣe ìdíhàwù sàlàfíà al-ma'asira lẹ́ni tá à ń sọ̀sọ̀kú sáwọn oníṣúfì ẹjẹ́ á lọ wò ó. Imam Ghazali tún fi yé wa yìí pé man lam yakun. bẹ́ẹ̀yàn bá kéwú tó dẹ̀ lóhun lẹ́sìn tí ò bá bá wọn oníṣúfì jẹ tí ò bá wọn mu tí ò rin ojú ọ̀nà yìí Imam Ghazali ní ẹni yẹn bóyá ló lè látùbọ̀tá tó dáa. Allah. Imam Ghazali ló sọ ó ní man laysa lahu man lam nasibun. yakun lahu nasibun an hadha al-ilmi. Imam Ghazali ní man lam yakun lahu nasibun an hadha al-ilmi yaani ilmul batin. Imam Ghazali ní gbogbo ẹni tá a bá wọnú ẹrù rẹ̀ gbogbo ìmọ̀ tó lòun wá tá a wá rí i pé ní àbá ìmọ̀ Sufi àbá nínú ìmọ̀ rẹ̀ Imam Ghazali ní akhafu alayhi su'al khatima. akhafu alayhi su'al khatima. Imam Ghazali ní ẹ̀rù ń bà mí fúru ẹni bẹ́ẹ̀
kó má lọ lè kú ní kú ẹni tó yẹ pé kò ní látùbọ̀tán tó dáa pẹ̀lú kéwú ẹ̀ tó ké. وأدنى نصيب منه التصديق به. Imam Ghazali ní èyí tó wá kéré jù nínú tó yẹ ká bá nínú ẹrù rẹ̀ pé kò tiẹ̀ wá ṣe súfì yẹn gangan o ṣùgbọ́n tó yẹ ká bá mẹ́ni àtẹ̀sídìkù bíi ó ní láti nígbàgbọ́ pé ojú ọ̀nà yẹn ojú ọ̀nà ni. وتسليم لأهله. wọ́tẹ̀sílímù àlìhì gbogbo àwọn tó bá rí lóní súfì kó gbà fún wọn. Imam Ghazali ló sọ ujatul Islam. قال الإمام الشافعي. àkọwálù àwọn ulama o asadatul ulama náà là ń sọ fún wa yìí tábàtún lọ wọnú ọ̀rọ̀ Imam Shafi'i ní. فقيها وصوفيا فكن ليس واحدا. ليس واحدا فإني بها كالله إياك أنصح فذلك قاص لم يذق قلبه التقى وهذا جهول كيف ذو الجال يوصله وهذا جهول كيف ذو الجال يصلح. Imam Shafi'i ní فقيها fakun fakihan gbìyànjú kó o jẹ́ ẹni tí ó jalagbo yé ẹsìn وصوفيا ẹni tí sẹ̀ríà ò yé ẹni tálùwàlá ò ní dàrú mọ́ lọ́wọ́ ẹni tí irun ò ní dàrú mọ́ lọ́wọ́ ẹni tí kọ̀bùlẹ̀ àti bàdí ò yé ẹni tí ọ̀rọ̀ sẹ̀ríà tí ó yé. فقيها fakun sofiyan tó o bá wá tún jẹ́ onímọ̀ sẹ̀ríà tán fakun sofiyan tó wá gbìyànjú kó o jó ní sufi. ليس wahidan واحدا má jẹ́ kanu méjèèjì o. فإني farabalẹ̀ Imam Shafi'i ló ń sọ̀rọ̀ yìí má jẹ́ kanu méjèèjì laysa wahidan kó wá ní fàkíwù lèmi mi ò ní jẹ́ sufi. Imam Shafi'i ní má jẹ́ kanu méjèèjì yẹn. méjèèjì ni ó kó pọ̀. méjèèjì ni kó papọ̀. فإني بحق الله إياك أنصح. Imam Shafi'i ní wàásù tí mo ń ṣe fún ẹ yìí wọ Ọlọ́run ni mo fi ń ṣàlàyé fún ẹ yìí. ẹni tó bá fẹ́ ṣe dáadáa méjèèjì ni kó papọ̀. فذلك قاص لم يذق فذلك قاص لم يذق قلبه تقى. Imam Shafi'i wá ní orí ẹni tó sọ yìí pé ní fàkíwù lòún fẹ́ jẹ́ bí irú èyí tó pọ̀ jù lénìí ìmọ̀ ṣẹ̀ríà ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn rẹpẹtẹ wọ́n kà á dé PhD. tó ẹ pé kò sí ní tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ nínú ìmọ̀ ṣẹ̀ríà tí tó dàrú mọ́ wọn lọ́wọ́. lámúyẹ̀dù kálíbù. Imam Shafi'i ní fadhalika qasin orí ẹni tó sọ yìí pé ní ìmọ̀ fòrówà nìkan lòún fẹ́ ṣẹ̀ríà nìkan lòún fẹ́ ó ní fadhalika qasin àwọn ni ẹni tó kàn wọ́n máa ń le kókókókó. Allah akbar. Naam. lámúyẹ̀dù kálíbù tukọ̀. lámúyẹ̀dù kálíbù tukọ̀ tẹ́ bá wọnú ọkàn wọn ẹ̀ ní bábẹ̀rù Ọlọ́run ọba nínú ẹ̀ àìsí bẹ̀rù Ọlọ́run ọba nínú ọkàn wọn yẹn náà ní fi máa hàn lẹ́nu wọn. Ẹ wo presentation wọn láyé lẹ́ni ẹ wo bí wọ́n ṣe ń pe àwọn ọmọ ìyá wọn ẹ̀sìn lẹ́ni. Imam Shafi'i ní gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó yẹ sí pé ṣẹ̀ríà ó lọ lé kí wọ́n kàdádì ó ka sànàwí ó tún wá ka gbogbo ẹ̀ náà àmọ́ ò ṣe ojú ọ̀nà sufi. Imam Shafi'i ní irú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá wọnú ọkàn rẹ̀ ní bábẹ̀rù Ọlọ́run yóò jẹ́ àṣà kéwu lásán ni yóò kàn máa fi kéwu ẹ̀ dáyérú ni. Ó wá ní wàhádà jẹ̀húlùn kayfa dhul jahli yuslahu. Imam Shafi'i wá ní ẹ̀rẹ́ ni tó sọ yí pé sufi lòun fẹ́ ṣe òun sá máa fa tẹ̀sùbà òun máa tẹ̀lé àwọn bàbá yìí káàkiri àmọ́ òun ò ní kéwu. Imam Shafi'i ní wàhádà jẹ̀húlùn irú ẹni bẹ́ẹ̀ aláìmọ̀kan ni òun kàn máa sin lọ́run lórí àìmọ̀kan ni. kayfa dhul jahli irú wọn lẹ́jẹ́ sí yuslahu. pé kàdírí ànímí lẹ́yìn kó lu bàndírì kó ṣe sàzíkìrì kó fò sókè kó ṣe gbogbo ẹ̀ kó fi tẹ́ tẹ̀síbà bá bẹ̀rẹ̀ pé kọ́rùn. kí ni jẹ́ tasawufu kò lè dá kankan sọ mbẹ́ tẹ́ bá bẹ̀rẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ ọ̀run ní tó kéré jù ní ọ̀rọ̀ àlùwàlá kò ní dá aṣọ 20 ọdún tá a ti wà nù tún fi lélẹ́yìí àwọn àtàwọn àfáàǹdà bá ṣe ní musin bá ṣe ń ṣe lélẹ́yìí kódà for 50 years rè. laysa wahidan. àfáàní Imam Shafi'i ní gbogbo ẹni tó bá lóun ò ní kéwò òun ṣe súnfì nìkan lásán wàhálà wàhádà jẹ́ wúlò. jẹ̀húlùn kayfa dhul jahli yuslahu. Imam Shafi'i ní àwọn ìyẹn àìmọ̀kan ni wọ́n máa fi ṣẹ̀sìn ó wá ní kayfa zolijali yaslihu. báwo wá ní ẹni tí ń fi àìmọ̀kan sin lọ́hùn báwo ló ṣe fẹ́ là báwo ló ṣe fẹ́ ṣoríire wájú Ọlọ́run báwo ló ṣe fẹ́ rẹ́sìn ẹgbẹ́dẹ́ wájú Ọlọ́run. ẹ wọ àwọn bàbá wa aljami'u bayna ash-shari'a wal haqiqa. méjèèjì náà kó lẹ́yìn ìgbà pọ̀. tí wọ́n gbé súfì kalẹ̀ fún wa tán wọ́n tún gbélé kéwú kalẹ̀. máa wá ké. ẹ wo iṣẹ́ tí wọ́n ṣe ńgbà tí mo débí yìí Ọkọ̀ wọn báwo lọ́kọ̀, ni Ọlọ́run ṣe rí rèé
àwọn tí wọ́n fẹ́ látúbọ̀tán bọ́n ṣe máa ń ríre wọ́n gbà pé àwọn ò lè parí iṣẹ́ yẹn àmọ́ mo ti fi lélẹ̀ náà nínú pápá yìí nínú igbó yìí mo ti fi lélẹ̀ náà níbi tí n bá ṣe é dé ọmọ ó tún gbà lọ́wọ́ mi níbi tóun náà bá ṣe é dé ọmọ ó gbà á àwọn àfọ àwọn àrẹ Shehu Yakub bàbá wa Sheikh Abdallah Al-Qadi Kufu Justice Abdullahi àwọn ni wọ́n tún jẹ́ kí n nífẹ̀ẹ́ Shehu Yakub sí dáadáa. Adamallah yàtọ̀. mo pè wọ́n ní wàásí lẹ́kọ̀ọ́ mo wá pe Sheikh Abdullahi náà wọ́n wá rí pósítà wọn ní àfa Yakubu àwọn eléyìí dára nu Markaz. Allahu Akbar. wọ́n wá ní màá sẹ́ndì fídíò kan sí yín nísìn fídíò yẹn Lailatul Qadri tí Sheikh Adamu ṣe gbẹ̀yìn nìyẹn ṣe rí ẹni tó dúró tó mú máìkì dání tí ń kọrin yẹn àfa Yakubu ni. nínú àwọn rìjálù dáwùlà àwọn sẹ́ẹ̀tì wọn tó máa tó pa àwọn yẹn jiná nínú àwọn tó jiná sẹ́ẹ̀tì wọn ni. Alhamdulillah. wọ́n wá fọ́ọ̀dù fídíò yẹn sí mi wọ́n wá ń ju ẹ̀ wọ́n ní ṣe mo ti ń wò àfa Yakubu yẹn àwọn ní báyìí Justice Abdullahi Adamu Ali lórí àfisọ̀wọ́lọ́hùn wàrà Àmín. àwọn ni wọ́n ń ṣàlàyé wọn fún mi ẹ wà àwọn bàbá yìí àwọn onísùfìrè aljamiu bayna ash-shari'ati wal haqiqa àwọn da méjèèjì papọ̀ àti ṣẹ̀ríà àti àkíkọ̀ pé àwọn àfọ̀nsúfù mi ń bẹ tó bá ju ọmọ sọ́dọ̀ rẹ̀ ó bá yé wọn jẹ́ ni nítorí pé àlàámá báwo ni ẹni tó fọ́jú sí fẹ́ dá yẹn jẹ lẹ́yìn pé kọ́mọ yẹn kàn lè lu bàndírì kó dẹ̀ lè ka kàsídà tí ń kà gan àràfi tí ó máa pè gan òní lọ. kò mọ̀ túmọ̀ ẹ̀. ọmọ yóò wá dàgbà lórí bẹ́ẹ̀ yóò wá dídàkudà ẹ ní fọmọsúrù àwọn bọ̀dọ̀ àwọn bàbá yìí kẹ́ ẹ kábàámọ̀ àdìsẹ́ bọ́ ṣe ń kọ́ ní ti ń jẹ́ tasawuf náà ni wọ́n máa kọ́ ní ṣẹ̀ríà ọmọ yóò padà wá jáde pẹ̀lú méjèèjì tí Imam Shafi'i ní ká jẹ́. Allahu Akbar. eléyìí òun náà ni aqwalul ulama ọ̀rọ̀ àwọn àfáà lélẹ́yìí nípa tasawuf táwọn kan bá wá dé lénìí tí wọ́n ń sọ ntẹ́nu wọn bá wọ́n ń sọ ntẹ́nu wọn bá ni o àwọn tó jù wọ́n lọ Ibn al-Qayyim náà sọ títí ẹ̀ ó lákọọ́lẹ̀. bẹ́ẹ̀ni. Abil Hasan Shazili. Abdul Hasan Shazili òun náà sọ títí ẹ̀ ó ní ma lam yatagalgal fi ilmina haza Abul Hasan Shazili ó ní gbogbo ẹ̀yin tẹ́ ń kéwú tẹ́ lọ ń wá máa ṣẹ̀ríà lẹ́ni tó bá ké ṣẹ̀ríà yẹn tá dáadáa tó o bá rá pálápálá kí wọn náà wọnú ìmọ̀ wà yìí ìmọ̀ tasawufu yìí kó o ní táwùkù nínú ẹ̀. mata musiran alalikabayiri. Abul Hasan Shazali ó ní mata musiran alalikabayiri wa huwa la yash'ur. ó ní ẹnìyàn ó kú sínú àwọn ẹ̀ṣẹ̀ kàbáyìrí tó jẹ́ sí pé ọ̀ndà mẹ́bìlẹ̀ ẹ̀ lè fi láforíjì níwájú Ọlọ́run wa huwa la yash'ur tí ò sì ní mà nínú ẹni àlìgíbà wà. ẹ jẹ́ àfi ẹ̀yìn tó dálẹ̀ fáwọn ọmọ tí ń jẹ́ tasawufu kò yí àwọn èèyàn mọ́ táwọn èèyàn mọ̀ ní sufi ní bandiri àti kan kàkàsídà. mọ̀lára ti ń bọ̀. hakula ilaha illallah. hakula ilaha illallah. hakula ilaha illallah. hakula ilaha illallah. La ilaha illallah rabbuna mulal ajal. Tabarakta ya Allah rabbi laka salam. Hamdan li maulana wa shukran li rabbina. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah rabbuna mulal ajal. بأسمائك الحسنى أسرارها التي حكمت بها الأقوان من حضرة الفناء. لا إله إلا لا إله إلا الله. لا إله إلا الله ربنا المولى العجل. سلام سلام وهينا المدى أصلي عليكم فأنتم كرام. سلام سلام وهينا المدى أصلي عليكم فأنتم كرام. علينا إليكم مواترين
وهلا سميتم نداء الغريق ببحر العميق وواقتي سلام 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 وإلى المدى وصولي عليكم فأنتم وكم يشتكي نفسه والهوى وكم يشتقي علة به الجوى مسير قسيما له من قوى سوى أنه لا يزول بالمراد سلام سلام وإلى المدى كسولي عليكم فأنتم كرام وكم يشتقي نفسه والهوى وكم يشتكي علة به الجوى مسير كسيما له من قوى سوى أرى شيقي ومعتمدي وناصر ديننا وبارا ومعتمدي وناصر ديننا بارا شيخي ومعتمدي ديننا بارا شيقي ومعتمدي وناصر ديننا بارا شيقي ومعتمدي وناصر ديننا بارا شيقي ومعتمدي وناصر ديننا بارا شيخي ومعتمدي وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا وناصر ديننا وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا وناصر ديننا وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا وناصر ديننا وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا شيخي ومعتمدي وناصر ديننا وناصر ديننا وناصر ديننا وناصر ديننا وناصر ديننا شيخي ومعتمدي bàbá Sheikh Muhyiddin Al-Mustafa Al-Yakini ذلت نبالو Isabatul Qadiriyya bíbílàdì Yorùbá ìlàyé ọba Olúwa mi kó má jẹ́ kan jogun. bàbá yìí kọ́rọ̀ ọmọ gùn bàbá wa Amirul Muhsinin lẹ́ni àkọ́kọ́ tí ó kọ́ wa kí wọn pẹ̀lú àwọn jàmá wọn. Inshallah. Amirul Muhsinin pẹ̀lú gbogbo ẹni tẹ tẹ̀lé bàbá wa ẹ wá kí olówó orí wa Bismillah kọ́ máa bọ̀. gbogbo èèyàn tó tẹ̀lé Amirul Muhsinin náà wá olówó orí wa rèé o. Zulitanu bá lò bíbílàdì Yorùbá. أنت الجواب في الأفريقية ìlàyé أنت الجواب في الأفريقية. أفريقيا ni Zulitanu bá lò bíbílàdì Yorùbá. lásìlítà tẹ́ríkọ̀ ìzádàwámà. bàbá wa Amirul Muhsinin wọ́n ti kí bàbá wa gba olówó orí Èkó olówó orí Áfíríkà. Aláàfin ìkónú ni. nísìnyí báyìí a lọ sọ́dọ̀ ọ̀dọ̀ bàbá wa Wasiril Mu'minina li Isabatil Qadiriyya ẹ wá kí bàbá pẹ̀lú àwọn èèyàn yín. Zulitanu bá lò fi bílàdì Yorùbá. tẹ́ríkọ̀ bí wọ́n ṣe ń gúnlẹ̀ wá sí ìzádàwámà.
لازلي تترك إنسى دواما وسير المؤمنين لإصابة القادرية. òun ni wọ́n ń kí bàbá wa olówó wa wàsíìrì wa nù ni. sulitanu bá lò fi bílàdì Yorùbá. bí wọ́n ṣe ń kí wọn tán. sulitanu bá lò fi bílàdì Yorùbá. Màámi olókì. ìyá tí òun fẹ́ kí òun gbẹ́gbẹ́ yẹn òun gbé ayé àtàlùkì ọmọ òní gbẹ̀yìn náà láyé. lásìlì tàtẹ́rì kan. àfa yìí. ìsàdáwà náà. ìyàwó ológì. afáwa Lukman òun ni ó ṣáájú ẹ pẹ̀lú wọn ẹ tẹ̀lé wọn màmá. gbogbo ẹ̀yin umat ẹ dìde. fani matuku fadawula tuku dawama. ẹni gígùn àlàáfíà ara yìí tí ò ní bó ṣe tẹ́ ń bàbá wa gbà. fani matuku wàdàwùlà tukùn dàwàmà. ọlọ́lẹ̀ tó lórí wa àṣewà Muyideen. àyà ṣèyíkì wà múrísì dínà bàbá wa. ẹ bá ń parọ́ Allahu Akbar. Allahu Akbar. àdéédé fún wọn ẹni tó ríṣẹ́ ọlọ́run tó fẹ́ ṣubú tó gbé dìde ni. fúdi bẹ́ẹ̀. ẹ̀yin náà. rí i pé ọ̀rọ̀ donation kọ́ la fi ń jẹ́. ọ̀rọ̀ donation kọ́ afẹ́gẹ́nì kọ́ la fi ń jẹ́ àgbẹ̀lọ̀ má rówó lórí yín kọ́. lórí dáadáa tẹ̀ ń ṣe. lórí dáadáa tẹ̀ ń ṣe ni. olùkọ́ yẹn ká gbọ̀n yín gan pé ewé ńlá ni kẹ́. ewé ńlá ni kẹ́. kọ́lọ̀ mú 50 million wá. torí yín kọ́ o. torí dáadáa tẹ̀ ti ṣe. àwọn àbọ̀ ṣàdúrà fún yín wọ́n sì wé yín láwà níta fẹ́ wé yín tí wọ́n fẹ́ wé yín tí wọ́n torí ẹ̀ wá láti ìlú Èkó. bóyá ẹ wàá tún fún wọn ní kankan. owó láwà ní ọ̀ràn yẹn lọ bóyá kọ́ nìyẹn. ká yanjú láwà ní. yàṣeyànà Muyideen àlìfà rere yàṣeyànà Muyideen àlìfà rere yàṣeyànà Muyideen àlìfà ẹni ọlá Muyideen bàbá mo dúpẹ́ yàṣeyànà Muyideen àlìfà rere foníbàjẹ́ lórí Muyideen sàmì ẹ̀ dáadáa yàṣeyànà Muyideen àlìfà rere bàbá wa lọ wọ́n fi ṣe òmù yìí ṣe rọ́pò ara yàṣeyànà Muyideen àlìfà rere. báàmì o ewé ńlá mo ló ti jẹ yín ná mo ní wàá lò pé wàá lò jìnnà ẹni ẹlẹ́ni ò ní jẹ́ṣẹ́ rẹ ewé ńlá o mo ní wàá ṣiṣẹ́ ọlọ́run wàá jẹ pẹ́ pẹ̀lú ògo ọlọ́run láṣẹ Elédùmarè báàmì ewé ńlá àárọ̀ rẹ ti da mo ní ọ̀sán sun ọ́ bó ti wá léhùn kí méjèèjì tó mo lálẹ́ rẹ̀ ó sàn jò wúrọ̀ lọ báàmì lọ́mọ ṣákí ògùn ọ̀ràn ké àgbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà bódìjọ́ eré ẹ̀rẹ́ ní sólógùn bódìjọ́ ọjà ẹ̀rẹ́ ní sàṣàbàrí àṣàbàrí ọ̀kọ̀jà ológun ọ̀kọ̀rẹ́ ìgànnà ìlàwọ́ lè jà ní màṣọ tí wọ́n bí wa tán tí wọ́n sọ wá lábídógún bí èèyàn bá nílé bàbá máa nílé ìyá ni Alani ọ̀lẹ́ o mo ní wọ́n lámọ́ tápàlẹ́ ń pé fákáfíkì lóhun ẹ̀wìrì bó òfin náà wọn ló ṣeun Alani bó òfin náà wọn ló ṣeun fínàfínà ń bẹ lẹ́nu alágbẹ̀dẹ ọmọ àwòrán súnrin rọ bá mi lọ́mọ gbálẹ̀ nírìnwó ọkọ̀ o ẹ̀tàlélẹ́gbẹ̀jì àdá gbogbo wọn pàmọ̀ràn pọ̀ wọ́n ń bókè ṣọ́tẹ̀ òkè òjẹ òkè òmu òkè ní ọ̀rẹ́yìn gbogbo wọn tápàtápà èjì nànà bàbò tápàtápà. ọlọ́run jẹ́rìí bàbá mi pẹ́. bá mi pẹ́. Alani Ọládọjà Mùkádàmù Tajudeen ewé ńlá bàbá mẹ́ẹ̀dì kọ́lọ́hún jẹ́rìí bàbá wa gbẹ́ ọlọ́run. ẹni bá róbì ìròyìn kó gbélé kó gbúrò òde lọ́la mú ọmọ o. ọlọ́run jẹ́rìí bàbá mi pẹ́. bàbá mi pẹ́. Alani Ọládọjà. ọlọ́run jẹ́rìí bá. ọlọ́run kó jọ ọlọ́run bá a dúró tí a ń bàbá wa. àmín. tí wọ́n fẹ́ Amirul Muhsinin
gbogbo ìròyìn tí bàbá ti ń ròyìn látàárọ̀ nípa àwọn bàbá là ń mójú wọn dáadáa nínú àwọn tó yá sí pé wọ́n gbìyànjú púpọ̀ ni wọ́n lójú ọ̀nà wa yìí ni nírú àwọn àsìkò báyìí ìdùnnú ni máa ń jẹ́ fún wa lórí pé wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ gbogbo rẹ̀ ń jọ bí wọ́n ṣe fẹ́ lójú wọn Ọlọ́run dákun jọ̀ọ́ kó túbọ̀ jẹ́ kán dàgbà lórí àlàáfíà lórí àrísìkí lórí ìfọ̀kànbalẹ̀ Ọlọ́run dákun jọ̀ọ́ kó bá dúró tì wọ́n kó dúró tì yá kó dúró tàwọn ọmọ eléyìí tẹ́ fẹ́ wé yìí kó tún fi sínú oore tó pọ̀ kó tún fi sínú owó tó pọ̀ kó fi sínú ọlá tó pọ̀ ọlá nàbọ̀ Muhammad kí gbogbo wa ṣe sọ̀látù sábìk. Allahumma salli ala sayyidina Muhammadin as-sabiqil khalqi nuruhu wa rahmatul lil alamin zuruhu adada man mada من خلقك ومن بقي ومن سعيد منهم ومن شقي صلاة تستغرق العدى وتحيط بالحد صلاة لا غاية لها ولا منتهى ولا انقضاء صلاة دائمة بدوامك وعلى آله وصحبه وسلم تسليما مثل ذلك الوصال الله عن الحب وكاسات الوصال الله تعالي الله سعت ومشت للهوي في كؤوسي الله فهمت بسكراتي بين الموالي الله وهيموا واشربوا أنتم جنودي بحاني ودخلوا أنتم رجالي شربتم فضيلة من بعد ثكري ولا نلتم علوي واتصالي مقامكم العلاج معا ولكن مقامي فوقكم ما زال عالي أنا في حضرة التقريب وحدي يصرفني وحسبي ذي الجلال أنا البازي أشهب كل شيء ومن ذا في الرجال عتي ميزالي درست العلم حتى صرت قطبا وللت السعد مولى الموالي ẹ̀yin tẹ́tẹ́ ọba ilé wọn lọ́wọ́ owó lọ́wọ́ ní. Dòdò owó lọ́wọ́ ní. Ẹ fún àgbàlagbà ló ń wájú wọn ti ń bèrè owó lọ́wọ́ ní. Bí ti yà ní lẹ́gbàá máa lé. Ẹ̀yin tẹ́tẹ́ bá mi wí lọ́wọ́ owó lọ́wọ́ ní.
ẹ̀sán wìtìwìtì. Allah owó láwà ní. ní 1997 1997 tí àwọn báyìí tí bàbá wé bàbá ń bẹ́ẹ̀ níta lọ́hùn. níta ńlá lọ́hùn. wọ́n wé láwà ní fún àwọn mùkádámù. wọ́n fẹ́ mi náà ní àléfà òjijì ńjọ́ náà. wọ́n fún bàbá náà lálẹ́fà. àwọn ìyá tí ó jẹ́ mùkọ́dìmọ̀ ńjọ́ náà ni. àwọn ìyá mùkọ́dìmọ̀ níjọ́ náà. àwọn méjì ni. Amina làwọn. Adija lẹ́nu kejì. wọ́n ti ṣalẹ̀ sí lọ. Ọlọ́run bá kí wọ́n bá gbẹ̀ wọ́n. ìyá mi ọlọ́gẹ̀dẹ̀. bisimilahi rahmani rahim kul wallahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. ìyá yìí wá ní. ìyá tẹ̀rí kalẹ̀ yìí. a fẹ́ ṣe 40 years. a fẹ́ ṣe 40 years anniversary. láti gbà tí wàá délé. láti gbà tí bàbá ti délé tí wọ́n fẹ́ ṣe 40 years ẹ̀ yìí. àwọn ọmọ kéwú. àwọn ọmọ kéwú. ìyá yìí wá sọ ilé wọn di ọ̀nà fún. àwọn ọmọ kéwú àwa sọ ilé ìyá ìdílé tá a ti máa ń pè ń gbẹ wọn tá a fi pè wọn ní yológì ògì tí wọ́n tàwọn àpò fún abámú. ògòròdóòmù ni wọ́n máa fi ń pò bọ́ lọ́bẹ̀ kò sí yago tó débẹ̀ tó ní mọ́gì. àtẹnudí ọ̀làgbò alọ́lẹ̀ mọ́gì ọ̀fẹ́ ni. ògì ọ̀fẹ́ ni. látijọ́ náà 40 years to this time. di òní àwọn sì tún mọ́dì sí wọn àpò kalẹ̀ tútù gbígbóná. wọ́n máa fún àwọn ọmọ gbogbo ọmọ ní kò sígbà tó débẹ̀ tó ọ̀rá bògì. ó di yé lológì ọ̀fẹ́ mọ́gì ọ̀fẹ́ lu àgúnmọ́nu. à ń lo nǹkan wọn á tún júwe nǹkan fún wa tá a tó fi lu àgúnmọ́. wọ́n mọ nǹkan dáadáa. eléré eku ni wọ́n sì mọ ohun tí wọ́n mọ ewé tí ó ń sọ̀rọ̀. wọ́n dé ewé tó ń sọ̀rọ̀ mọ́. gbogbo àwọn ni wọ́n ń tọ́jú. ọ̀ka ń sọmọ rẹ àṣegbé ni yóò gbé jùlẹ̀ lẹ́ẹ̀kan náà. àánú ọlọ́run ló gbé wọn jòkó lẹ̀ bí wọ́n ṣe jòkó lẹ̀ yẹn. lónìí ni programu wọn kù ọlọ́run wàá fi àná. òní ni programu wọn ló kùn ọlọ́run fi àná ba programu tòní ìjẹ́ ká ń pè yológì dà ká pè yológì bá ìyá ọlọ́mọ tàbí bàbá ọlọ́mọ lọ bí nǹkan tí ò da wọ́n bímọ lánàá wọ́n bímọ titun lánàá ọlọ́run tí ò já lódì kodì tọ́ba já lódì kodì ni ìyólógì ò lè dé bí wọ́n ṣọ lọ́jọ̀jọ́ ọmọ àrò ọpẹ́ nu ni àti iṣẹ́ rere tí wọ́n ń ṣe tọ́lọ́hún sì gbà lọ́wọ́ wọn ní ọjọ́ dòní rú wọ́n gbà fọlọ́hún púpọ̀ látara bá àgbo ní kẹ́kẹ́ ìyá yìí ọmọ bá nǹkan wọn jẹ́ wọ́n dó ti Islam ní gbogbo ọ̀nà àwa sọ fún wọn ní amira general amira general lè ìsọba tẹlẹ kadiriya. wọ́n ti à kò ní kankan wọn ṣe rí ṣéun ìdí. àbá àgbà. inú ọmọ ìyá ni wọ́n wà. nínú ọmọ ìyá ni wọ́n wà. wàláì tí ṣéun bá délẹ̀ yìí. tí ṣéun bá délẹ̀ yìí. àwọn ìyá tí wọ́n ń kó wọn lẹ́nu ẹ̀nu ni. ẹ wọnú pápá yìí. ẹ wọnú pápá tá a wà yìí. bàbá pe ṣéun. a fẹ́ ṣe nǹkan kan. a fẹ́ kẹ́ bá ṣàdúrà. ṣéun yẹ kí náà máa wánu pápá yìí lóru. ṣéun yẹ kí náà wánu pápá yìí lóru. àbẹ́ ìjọ máa wakọ́. ṣé bẹ́ẹ̀ náà lẹ́ ń máa ń tẹ̀lé wọn wá. mi fẹ́ sọ bẹ́ẹ̀ ni sà. lóru òun sì dé. ọlọ́run níjọba jẹ kọ́rọ̀ má gùn. wọ́n ti ìjáàbù ti wà lórí wọn tí bàbá ṣéun yẹ Muyideen bá da kí ní bò wọ́n lérí ọ̀rọ̀ obìnrin kọ́. tí bàbá ṣéun Muyideen bá da nǹkan bò wọ́n lérí ìyá wọn ni ìyá wọn ni wọ́n ìyá ológì ẹ bá pé sẹ̀ríà kan sọ bẹ́ẹ̀ pé kéèyàn dabo ìyá rẹ̀ ìkéwùkéwù. ìlú bùkásá tìlú ìsọ̀lì. وقلت الخمرة النحوي تعالي سعت ومشت لنهوي في قوسي فهمت بسكرتي بين الموالي أجوا لقمان أو لواني أبا رشيد أو كله أيما يلقي أو كله
owó bòrí. Bihani owó bòrí. wadkhulu antum owó bòrí. rijali. gbogbo ẹni tẹ tẹ̀lé Yológì wá àwọn tó ń lọ gbé lọ́dọ̀ Yológì wá sanwó. Ilatin min ba'di owó Yológì. owó Yológì. owó àwọn ti sali. مقامكم العلا جمعا ولكن مقامي فوقكم ما Yológì ẹsẹ̀ wo Yológì kẹ́ tó lọ yálàtà ẹsẹ̀ wo Yológì ẹsẹ̀ wo Yológì. Allah alẹ́ àrírí. alẹ́ àrírí. alẹ́ àrírí. àbá tó bí wọn ṣàbòsí bàbá àgbo ní kẹ́kẹ́ ni wọn ṣàbòsí o. wọn ò tó báyìí tí wọ́n ti ń fà wọ́n lọ́wọ́. máa tẹ̀lé mi ká lọ. bàbá tó bí lọ́mọ. wọ́n máa fà wọ́n lọ fà wọ́n bọ̀ ní è. wọ́n máa fà wọ́n lọ fà wọ́n bọ̀. títí àwọn lọlé kéwú tí wọ́n fi ń kéwú. wọ́n tó wá pọ̀n lẹ́yìn wọn gbà tí wọ́n dé síwọ́ ló dé mo tẹ̀lé ẹ. wọ́n tún tẹ̀lé wọn. ṣé wọn tó gbé wá ní àjọ gbọ́n gbé káàkiri ni. wọ́n sì ń gbé káàkiri. tó ń rú àwọn ẹni bẹ́ẹ̀ tọ́mọ wọn bá nira rí tó kò ṣe é mọ́ ń bẹ́ẹ̀. wọ́n ṣe dáadáa o àníyàn wọn dáa fún délé yìí bó ti rí nu ni. Muyideen àti Fasasi ń bẹ lórí rẹ̀ Muyideen àti Fasasi pẹ́ńpẹ́ lórí rẹ̀ ni wọ́n ti kọ́ ni ó wà lórí ẹ̀ kò tó wí lára ni ó gbẹ́sẹ̀ méjì nù rẹ̀ ó bá jẹ́ pé lóòótọ́ lọ́mọ́ bisimilah. صل على محمد اللهم يا ربي صل على محمد وسيد سادتي نبي محمد أحب النبي الهاشمي يا محمد صلى الله عليه وسلم أجل الورى ذاتا وأصلا ومهتدا صلى الله عليه وسلم وأطيبهم نفسا وأطولهم يدا الله عليه وسلم أطاب لهم رحمن نشئا ومولدا فما زال ممن خالف الحق يبرأ صلي على محمد صل على محمد اللهم يا ربي صل على محمد وسيد سادتي نبي محمد لقد ساسا في رسل من بالهاشمي يشبه صلى الله عليه وسلم حرام عليه نار قلب أحبه صلى الله عليه وسلم رسول كريم النبي ما ساقط ربه أعد لأهوال القيامة حبه فحسبي فلي منه ملاذ وملجأ صلي على محمد صلى الله عليه وسلم صل على محمد اللهم يا ربي صل على محمد وسيد سادتي نبي محمد وكم سيدي
منوط بزيد النبي فحسبك بصديق تلو محمد صلى الله عليه وسلم وبسيد الفاروق أسبي بمقدي صلاة وتسليم على قبر أحمد وقبر أبي بكر وقبر أبي أبو زيد صل على محمد صل على النبي دم صلاتي ثم سلامي على مرور الدوام يا إلهي على النبي دم صلاتي ثم سلامي على مرور الدوام يا مريدي لك لأنا بالدوام عيش بعز ورفعة واحترام ومريدي إذا دعاني بشرق أو بغرب أو نازل بهر طامي يا إلهي على النبي دم صلاتي ثم سلامي على مرور الدوام سائر الأرض كلها تحت حكمي وهي في قبضة قفارخ الهمام مطلع الشمس للغروب بسفلى فتوة قد قطعته باحترامي يا إلهي على لوني على ريري سلامي على مرور الدوام أنا شيخ وصالح وولي أنا قطب وقدوات للأنام أنا عبد القادر طاب وقتي جدي المصطفى وحاسبي إمامي يا إلهي على النبي دم صلاتي ثم سلامي على مرور قالت الأولياء جمعا بعظمي أنت قطب على جميع الأنام قلت كفوا ثم اسمعوا نص قولي إنما القطب وخادمي وغلامي يا إلهي على النبي دم صلاتي ثم سلامي على مرور سلامي كل قطب يطوف بالبيت سبعا وعلى البيت طائف بخيام فالهجب والستور العيب ودعاني الهدرات ومقامي يا إلهي على النبي دم صلاتي ثم سلامي على مرور سلامي. àdúrà gbólóhùn kan náà ni màá ṣe. bàbá wa wọ́n ní àdúrà gbólóhùn kan náà làwọn ó ṣe. ọ̀rọ̀ tí àwọn sọ. wọ́n lọ́rọ̀ tí bàbá wa gbà tí wọ́n sọ. tí bàbá wo kẹ́kẹ́ sọ. tí bàbá wa gbà ó ní kẹ́kẹ́ sọ. bàbá dàálẹ̀. wọ́n ní bàbá dàálẹ̀. bàbá là á. táwa là á. ìsẹ́yìn á là wọ́n mọ́lẹ̀. wọ́n ní ìsẹ́yìn náà. wọ́n bí mi ní ìlú Ìbàràpá. bàbá ni wọ́n bí wọn nílùú Ìbàràpá yìí. wọ́n wá dé Ìsẹ́yìn láti February 1952. wọ́n láwọn wá dé ìlú Ìsẹ́yìn ní February 1952. bàbá wa ṣírò ọjọ́ orí mi tí wọ́n bá ní kí wọ́n yọ fún ẹyin 71 tí wọ́n ń bẹ̀.
wọ́n ń tàbá ní ká ṣírò ẹ̀ ká wá ní ká là á bí ó ti jẹ́ Ìsẹ́yìn náà ni. ẹlẹ́ẹ̀kejì ń bẹ. bàbá máa ń pa òwe nílùú yìí. wọ́n ní àìfàgbàfẹ́ nìkan ìní ò jẹ́ kí ayé rójú. wọ́n ní àwọn bàbá máa ń pa òwe pé àìfi àgbà fún ẹnìkan ni kò jẹ́ kí ilé ayé ó rójú. kò jẹ́ kí inú ilé rógún pàápàá. òun náà ni ò jẹ́ kí inú ilé ó rójú. bẹ́ẹ̀ ni kò sínú àjùbà táwọn bàbá wa bá ti wà ń kalẹ̀ gbẹ́rẹ́ ẹgbẹ́ òkèkẹ́ tí ẹ bá ti gbé lálẹ́ ní ìbáyọ kọ́rọ̀ ìbá ti kúrò. bí táwọn bàbá wa ti ń bẹ lórí ìkàlẹ̀ ká fi gbogbo àṣẹ sọ́dọ̀ wọn. ihun tí wọ́n bá ti wí gbogbo wa náà lájọ gbà fún wọn pé àwa náà lájọ wí. gbogbo àwọn tí wọ́n mówó wá. gbogbo wa náà lájọ wí ohun tí màá wí. wọ́n ní gbogbo wa náà lájọ panupọ̀ wí tí bàbá fẹ́ wí. àwọn bàbá wa ṣéwù àgbà àwọn náà wà fi Fatiha kólẹ̀. bàbá wa àgbà Al-Khalifa àwọn ni wọ́n wà bá fi Fatiha kólẹ̀. gbogbo tí bàbá wọn ní kẹ́kẹ́ wí pátá Ọlọ́run mú lọlé àṣẹ. gbogbo tí bàbá wọn ní kẹ́kẹ́ wí Ọlọ́run mú lọlé àṣẹ. bàbá wọn kẹ́kẹ́ náà. bàbá wọn ní kẹ́kẹ́ náà. Ọlọ́run ní jẹ́ gbèrè tìjú. Ọlọ́run ní jẹ́ gbèrè tìjú. ẹni nífà sẹ́yìn. ẹni nífà sẹ́yìn. ẹni rógun ìjákulẹ̀. ẹ wá ní rógun ìjákulẹ̀. nígbà tí débi tí àwọn gbogbo àdúrà tí àwọn ṣéwù wa àgbà. àwọn bàbá wa àgbà Sultan Bello. àwọn bàbá wa àgbà. àwọn bàbá wa àgbà. Sheikh Abdul-Yakin. bàbá wa Maulana Sheikh Abdul-Yakin almarhum. wọ́n níbi yóò di ẹ̀rí pé ilé ti rọ́ọ̀kì kábíyà yìí o. wọ́n ní bíbí tá a wà yìí yóò dìlú yóò di àgbáyé tí gbogbo ayé ó máa wárí wá bẹ́ẹ̀. wọ́n sọ ní Medina. wọ́n náà sọ wọ́n láwọn ó sọ ní Medina. torí délé yìí. wọ́n ní torí bẹ́ẹ̀. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ o. àmín. àlùbáríkà ọlájọ́ kan ṣoṣo Ọlọ́run. àlùbáríkà ìjẹ́ kan ṣoṣo Ọlọ́run. àdúrà tí wọ́n wá ní ká ṣe kí kálukú ọ̀dà níyẹn. oníkálukú wa ká dà níyẹn lẹ́ẹ̀kan náà. ká sì jọ wí. ká sì jọ wí. kí àwọn bàbá wa fò tẹ̀lé. kí bàbá wa gbà kán wá fi òǹtẹ̀lé. gbogbo akápẹ́ bisimilahi rahmani rahim. bisimilahi rahmani rahim. Allah. Allah. Al-Hayyu. Al-Hayyu. Al-Qayyum. Al-Qayyum. Al-Aliyyu. Al-Aliyyu. Al-Azim. Al-Azim. Amina. Amin. Amina. Amin. Amina. Amin. فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. orúkọ tèmi ni Afa Abdullahi Muhammad Bello Oníkẹ́kẹ́. orúkọ lékè tá wà yìí àti náà gbà yìí ní Darussalam ní Ta'lim al-Arabi wal-Islami ìsà òkè ayín ìgbòra ìsàlẹ̀wà. olùdásílẹ̀ ibi tá wà yìí ní bàbá wa Fadilatu Sheikh Alhaj Muhammad Jami Muhammad Mustapha Oníkẹ́kẹ́ Ọlọ́run jẹ́ kárẹ́ mi wọn ló pẹ́. ẹ̀rúgbọ́n lọ́dọ̀ lóòótọ́ ní inú ọgbà tá wà yìí àti ilé kéwùbẹ̀ àti ìjọ Ìsọ́bàtàl Qadiriyya wọ́n fún àwọn èèyàn ní oyè. àwa ò pé gbogbo àwọn tí wọ́n fún lóyè náà ní oyè náà tọ́ sí pàápàá jùlọ ìyá wa Aminatullah Sauban Ológì tó dé láti gba tí ilékéwì ti bẹ̀rẹ̀ ọwọ́ wọn náà ní gbogbo àwọn ilékéwì ọwọ́ wọn la wà ẹ pé àwọn náà ń kó ipa ribiribi nínú ìgbésí ayé wa pàápàá jùlọ àwọn àjòjì tí ń wá ilékéwì tán rẹ̀ ní tọ́jú wọn ìyá yìí ní tọ́jú wọn láti gbà náà. àwọn ní 19 òun ọkọ̀ fún wọn ní oyè alákọ̀ọ́kọ́ tí ṣe mùkọ́dímọ̀ pẹ̀lú àwọn nínú àwọn ìyàwó náà àárí ẹni tó ti kú mbẹ gbàgbà tó tọdún yìí pẹ̀lú pa àwọn ẹkú ribiri wọn tó ní kóyè yẹn kúrò ní mùkọ́dímọ̀ kódà di àmìrà olùdarí gbogbo ìjọta wàyí lóbìnrin kọlọ́run jẹ́ kẹ́mi wọ́n pẹ́ ohun tí wọ́n ṣe àti ohun tí wọ́n fún wọn ní nǹkan tó tọ́ sí wọn ni torí Yorùbá ní nǹkan tó bá tọ́ sí mú òun náà la fi rún mu tó wọ́n gbìyànjú púpọ̀ kódà pàápàá jùlọ lára gbogbo àwọn ọmọlékè àti pàápàá èmi tí mo jókòó yìí ọ̀dọ̀ wọn ni mo ti ń kọ́ ọmọ ní kéwú wọ́n sì ń gbìyànjú jíjẹ mímu nílò gbogbo nǹkan bẹ́ẹ̀ wọn ò jẹ́ kí pàkàn ó yọ ọ́lẹ̀ kọ́lọ́n jẹ́ kẹ́mi wọn ó lo yìí náà kẹ́mi wọn ó tún gùn fún wa kárí wọn pẹ́. ẹ̀bẹ̀ látọ̀dọ̀ wa Sheikh Muyideen Ọlọ́run kó jẹ́ kẹ́mi wọn ó gùn fún wa torí orí ìrìnà wà ní gbogbo gbà ogun tí jẹ́ ìjàmbá ọlọ́mọdé ọ̀tọ̀ sí wọn àti gbogbo àwọn tí wọ́n ń kó káàkiri
àti gbogbo àwọn tó wá sí ibi ìjókòó ìlọ́tún lọ́sìn nílẹ̀ yìí ní Ìbàdàn ní Lẹ́kọ̀ọ́ ní gbogbo tẹ́lifíwọ̀dì ti wá kọ́lọ́mbà aṣọ wọn kọ́lọ́mbà dáhùn padà sáàyè wọn kábúrú wọn má ṣẹlẹ̀ sí wọn. bàbá tí wọ́n sì pè wá jọ lẹ́nu náà bàbá wa Sheikh Muhammadu Jamiu Safa Oníkẹ́kẹ́ kọ́lọ́njẹ́ kárẹ̀ mi wọn olùkọ́ ọlọ́mọṣẹ́lẹ̀ ọkàn tó kù fún wọn la ilaha illallah. àsìkò gbogbo àwọn ẹni tó wá lọ́tún lọ́sìn gbogbo wọn tọ́lá kí o ọlọ́mbà kí wọn ọlọ́mbà adó tì wọn. orúkọ mi ni Afa Abdullahi Labib Muhammad Bello Oníkẹ́kẹ́ tí mo jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nínú ọgbà yìí kí n tó wá di àfa ń bẹ̀. Rabbana tawwil hayata wasitaba kẹ́kẹ́ ìmọ̀.